tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Hello, ẹ káàárọ̀ ọmọ káàárọ̀ òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ bá ti ń wò mí. Ẹ tún kú ojúmọ́ ti èní. Ọlọ́run ò ní fà wá sẹ́yìn. Ilẹ̀ lérí wa á débẹ̀. Àwọn ọlọ̀tẹ̀ ni ò ní bá wa débẹ̀. Gbogbo ilẹ̀ lérí á délẹ̀ lérí pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀yin ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin ọmọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín. Lórí fídíò tí mo ṣe tí mo ní Awíkonko fẹ́ dá ìjà àgbà méjì sílẹ̀, ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká máa wo nǹkan pẹ̀lú ojú inú dáadáa. Ẹ rí i pé nígbà tí mo kọ́ bẹ̀ mo wá fi àmì ìbéèrè sí pé question ni mo béèrè o, mo ní question ni mo béèrè o. Àwọn ẹlòmíín tí ń fi ń dá mi lẹ́jọ́. Awíkonko dẹ̀ ní àbúrò mi ni a close there. Ẹ rí i pé mo sọ fún yín pé mi ò tíì pé nítorí pé tí n bá pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bá ti jọ sọ̀rọ̀ èyí tó bá jẹ mọ́ ẹ̀bí kékeré ìtọ́dọ̀ ẹ̀ náà mi ò ní lè sọ mọ́ nígbà tá a ti jọ sọ̀rọ̀ torí máa ti dá lẹ́dìí yẹn. So mo lè fẹ́ káyé orí pé mi kì í gbè sẹ́yìn ìka kan. Asking question wà ńbẹ̀. Àmì ìbéèrè ni mo fi ṣe. Nígbà tí mo tún máa wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo wá ní tó bá jẹ́ pé lótìítọ́ àti òdodo ní gbogbo tí Awíkonko sọ rí bẹ́ẹ̀ mo ló kù díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ ni mo sọ. Bọ̀tẹ́ mo gbàgbé tó bá jẹ́ lótìítọ́ àti òdodo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pè mí wọ́n ti sọ different things. Different things. Ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá kò ní sọ pé ó ń bà mí lẹ́rù mọ́. Torí mo mọ̀ pé tí nǹkan bá kọjú sẹ́nìkan yóò kọ̀yìn sẹ́lòmíì ni. Tèmi bá dúró tí mo kọjú sí ọ̀tún tí ẹnìkan dúró lẹ́yìn mi tó kọjú sí òsì ọ̀tọ̀ọ̀tọ̀ ní tá máa rí. Tí ẹni tó wà lọ́hùn yẹn bá rí kọ́ lèmi máa rí. Kò sí bí mo lo oògùn sí mi ò lè rí. Bóun lo oògùn kò lè rí tèmi ń rí. Ara àwọn òwe kan tí àwọn bàbá wa tún pa tó rí bẹ́ẹ̀ ni pé nígbà míì wọ́n ní ohun tí ọmọ kékeré bá gun orí ìrókò lọ kó tó rí àgbà ó wà lórí ìjókòó rẹ̀ yóò sì máa rí dáadáa torí ìrírí ni wọ́n ń pè lágbà. N tó ṣẹlẹ̀ wọ́n ti mọ n tó padà ṣẹlẹ̀ níjọ́ tó kọ́kọ́ rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ní ìṣọ̀kan, ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ jẹ́ ká ní sùúrù o. Mo fi ìjà bàbá wa Awólọ́wọ̀ àtAkíntọ́lá jọ́sí mo fi dá wa lẹ́kọ̀ọ́ kò yẹ parí dìsìn. Àwọn tó gba ti Awólọ́wọ̀ wọ́n ń bú àwọn Akíntọ́lá, àwọn tó gba t'Akíntọ́lá wọ́n ń bú Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ kò dẹ̀ sí kò possible kẹ́nìkankan má ní followers ẹ̀. Bí èèyàn bá
pa ìyá rẹ̀ tí èèyàn dú ìyá rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì yóò ráwọn èèyàn tí ó gbè lẹ́yìn ẹ̀ á ráwọn èèyàn kan tí wọ́n máa sọ pé ẹ mọ tí yẹ ẹ ṣe fún ẹ mọ̀ bóyá bí ò bá yáwọ́ ìyá ni ò bá kọ́kọ́ pa so bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nìyẹn gbogbo ọ̀rọ̀ kọ́ ni gbogbo ọ̀rọ̀ lèèyàn ń gbọ́ gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn fèsì sí gbogbo ọ̀rọ̀ ló lésì àfọmọ́ àlè nìkan ni ò ní mọ èsì tó yẹ kó ń fọ̀ lórí ọ̀rọ̀ téèyàn bá sọ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́ là á fèsì sí gbogbo ọ̀rọ̀ kọ́ là á fèsì sí àwọn èèyàn sọ oríṣiríṣi èmi kọ́kọ́ nígbàgbọ́ wípé Awíkòkó gẹ́gẹ́ bí àbúrò mi tá a dẹ̀ súnmọ́ra kò ní wà offended pẹ̀lú nǹkan tí mo sọ torí mi ò bú mi ò dẹ̀ kéré sẹ́ni tó lè ṣe correction lórí ní tó bá sọ òun náà ò kéré bó ṣe jábúrò mi yẹn kò kéré lórí ẹni tó lè ṣe correction sí ní tí n bá sọ torí ìpàkọ́ onípàkọ́ láàárín ẹni ẹlẹ́ni ní rí tẹ́ni so kò sí ẹnì kankan tó kéré láti advice èèyàn n tó important ni pé kí advice yẹn ó dáa n tó tún wà important ni pé tíwọ náà bá wá rí pé advice yẹn dáa ju èyí tó gbé dání lọ kó o tẹ̀lé ètò worst ni kó o rí pọ́ dáa ju tọ̀dọ̀ ẹ lọ kó o mọ́ tẹ̀lé so àwọn èèyàn kan ń sọ̀rọ̀ pé ẹ dákun ẹ jẹ́ n lo glasses ni iná yẹn ti ń wọ̀ mí lójú díẹ̀ mo sọ fún yín pé ojú ń dùn mí díẹ̀ mo ti ẹ̀dùn pé mo sì ń ríran mo lè ka ìwé láì lo glasses bọ̀ kí iná má bàa wọ̀ mí lójú ni glasses eléyìí so ẹ má bínú so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ àwọn kan ń dá mi lẹ́bi pé gbogbo ohun tí ẹni yẹn sọ òótọ́ ló sọ whereas ẹ̀ sí ń bẹ̀ kí lẹ ṣe mà pé òótọ́ ni èmi tèmi sọ wípé tó bá jẹ́ òtítọ́ àti òdodo ni ó kù díẹ̀ káàtó sórí mi ò pé ni nítorí mi ò sí ń bẹ̀ mi ò lè authenticate nǹkan tó sọ yẹn torí mi ò sí ń bẹ̀ ọ̀rọ̀ à ń rí àwòrán ní orí kíní wa yìí kò ní nǹkan kan ṣe tá bá fẹ́ ya àwòrán tí wọ́n fi gbé òjò fáìnà ayé ń yà ẹ gbàgbé ẹ̀ tá bá fẹ́ káyé orí ni wọ́n ò rí tá bá fẹ́ yàwó tó bá ti jẹ́ aláwòrán dé ẹ má jà fáwòrán jọ jara wa kí n tó máa bọ̀rọ̀ lọ àwọn èèyàn sọ̀rọ̀ gan àwọn èèyàn pè mí gan èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín o mi tiẹ̀ mọ̀ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ mi tó bẹ́ẹ̀ yẹn because àdúrà yìí súyàn ni ó fẹ́ẹ̀ lè sú mi àdúrà tí àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ náà ara wọn kọ̀ọ̀kan náà bóyá tí wọ́n wà ní ṣáìdì bàbá wa Ọọ̀ni tàbí wọ́n wà ní ṣáìdì bàbá wa Aláàfin kò sí bá a ṣe máa bú ẹtù tí orí òní máa fọ́ àwo mo sọ pé àwa là ń dá wàhálà sílẹ̀ torí wípé àti ìgbọ́ kọ̀ọ̀kan nínú wọn la ẹnu kó bú èkejì rí káwá rí lórí ìkíní báyìí kan ló bù nígbà àwọn èso olúwo ló ya wèrè tí ò mọ nǹkan tí kò sí nǹkan tí ò lè fẹnu ara ẹ̀ sọ torí kì í sọba mistake ni mo ṣe tí mo tó pè lólúwo káwọn bàbá wa tí wọ́n ti jọba tí wọ́n ti wàjà níwò kan forí jì mí eléyìí ò ń solúwo Ràṣídì elétekéte tó wà lórí àga níwò ni kí n pè é so nígbà tẹ́yìn ṣe Ràṣídì elétekéte ẹ̀yin èèyàn ó yẹ kí gbogbo yín náà máa rántí pé àwọn olóṣèlú ní ń dá gbogbo ohun tí ń tẹ̀lé ilẹ̀ bí ọmọ ọba bátàn yóò bá rọ̀bá àwọn kan ti dàgbà ńgbà yẹn àwọn kan kéré àwọn kan wọn tiẹ̀ tí ì bí àwọn kan wọn tí ì lóyún àwọn kan ṣe bí wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin bàbá wa Aláàfin àti bàbá wa Ọọ̀ni olóṣèlú náà ló dálẹ̀ níjọ́ kìíní àná ṣé bí ó ṣe wá máa lọ nìyẹn
èmi ò gbà wípé àti ìmọ̀ ṣàtúnṣe jà àwọn bàbá wa lọ àti ń ṣàtúnṣe jà àwọn bàbá wa lọ dáadáa torí nígbà míì èmi náà máa ń ṣe mistake sọ nígbà yí àwọn bàbá wa kò rí bẹ́ẹ̀ so many things ló worst nígbà yí àwọn bàbá wa tọ́jà wa náà là ń tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ara ẹ̀ ni ibi tí a ti ń jẹ́ káwọn èèyàn ó rí kó rí kùdìẹ̀kudiẹ tó wà nídìí òṣèlú àti tí wọ́n fi ń dálẹ̀ láàrin wa tá à ń jẹ́ káwọn èèyàn rí kùdìẹ̀kudiẹ tó wà nídìí ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kírísítẹ́nì tí àwọn èèyàn fi ń dá wàhálà láàrin wa tán bá ń sọ̀rọ̀ pé kí ló dé táwọn ọmọ Yorùbá ń gbógun tira wọn nǹkan méjì tó fà nìyẹn àwọn olóṣèlú torí kálukú ń wá kíyọ̀dún tòun kálukú ń wá ọba ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ̀ bá jáwọ́ lára kẹ́ ẹ máa threaten àwọn ọba láti tẹ̀lé yín èyí náà ò lè látúbọ̀tán ẹ lè látúbọ̀tán torí ẹ̀ ń fọ́ọ̀sì wọn láti ṣe nǹkan tí wọ́n ń ṣe yẹn ni ọba bàbá gbogbo wa ńlẹ̀ Yorùbá ni wọ́n sì ní ráìtì gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè láti dìbò ẹ̀ tó wù wọ́n wọ́n lè bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ mo rí odù eléyìí tó pọ̀ ju eléyìí lọ o ẹ̀bàjẹ́ àtẹ̀lé eléyìí ní tá a bá tẹ̀lé eléyìí nínú program tó sọ ó dàbí pé yóò ṣe wá láǹfààní àwọn bàbá wa náà free láti sọ kò mí pé nítorí pé wọ́n jẹ́ ọba wọn ò ní ẹ̀tọ́ wọ́n ní ẹ̀tọ́ tiwọn náà gẹ́gẹ́ bí ọba so ẹ wá wo ohun tí olóṣèlú bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ wo ohun tí wọ́n ti dá sílẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ látọdún yẹn tó sì ń jà ràn èdè ni ó wá sọ àwọn ọmọ Yorùbá di ọ̀tá ara wa ìwọ tó o bá ti ń gbè lẹ́yìn ìwọ tó o bá ti ń sọ̀rọ̀ ìfífọ̀ ọ̀kan nínú àwọn méjèèjì ìwọ tó o bá ti ń sọ̀rọ̀ ìfífọ̀ ọ̀kan ó ti di ọ̀tá ìkejì kò sí nǹkan tó máa ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Awíkonko sọ ń tòótọ́ gẹ́gẹ́ bí ọmọdé àti gẹ́gẹ́ bí ipò òun súnmọ́ bàbá wa Ọọ̀ni mo sọ náà síwájú pé àwọn èèyàn ó rí bí ẹni pé òun gbèjà ní ọba ọ̀rọ̀ yẹn Yorùbá tí má tó bẹ́ẹ̀ yẹn nígbà tá a sọ wípé ok ẹnìkan tó ń bá mi ágìw lénìí pé èmi sọ pé kò pọn dandan kí ìyàwó gómìnà kó dìde ẹ dákun ẹ wo thinking ẹni yẹn bó ṣe mọ bẹ́ńtẹ́ gómìnà tí ń ṣe ọkọ rẹ̀ nínú ilé tó jẹ́ nọ́mbà 1 gbogbo state àdìbò yẹn first lady appointment ni àdìbò yẹn first lady gómìnà tí gbogbo Ọ̀yọ́ dìbò fún ó wà lórí ìdúró ìwọ wá ń sọ̀rọ̀ kàntàkàntàn ẹ dákun torí Ọlọ́run ṣé bẹ́ẹ̀ ló yẹ ká mistake tí àwọn obìnrin bá ṣe kún tó ni àwọn níyà wa àwọn níyàwó wa àtúnbí wọn lọ́mọ obìnrin lè ṣe tó bá àwọn ìyá wa gan lè ṣe tó bá wù wọn lẹ́ni time wọn ṣe tán kí wọn tó rò pọ̀ rọ́ọ̀mù ṣé ìyẹn ṣé kí n dẹ̀ ní ó yẹ kí n bẹ́ orí gómìnà nítorí pé ìyàwó rẹ̀ ọ̀nà dìde àbí kí ni ó yẹ kí n bẹ́ orí Aláàfin nítorí pé ìyàwó tiẹ̀ náà ò dìde ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé ẹ sáfẹ́ kíjà yìí máa lọ owó tá à ń rí yìí náà yóò tán wọn kì í fi owó ẹkún rajà ẹ̀rín ẹ má jẹ́ ká dá ìbànújẹ́ lẹ̀ láàrin àwọn ọba méjèèjì káwa believe pé nítorí à ń rówó owó yẹn ó padà tán irú owó bẹ́ẹ̀ owó pé tó mọ̀ pé ibi lòún ṣe owó bẹ́ẹ̀ aburú lèèyàn fi tọ́jú wàláì aburú lèèyàn fi tọ́jú èmi dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ìgbà mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ìwọ̀n tọ́rọ́kọ́bọ̀ tí mò ń rí Ọlọ́run ò jẹ́ ń fi tọ́jú aburú Ọlọ́run ò jẹ́ ń fi sin aburú Ọlọ́run jẹ́ so the only thing tó jẹ́ ìbànújẹ́ fún mi jù láyé Ọlọ́run ti bá mi sọ di ìdùnnú láàrin last week sísìn àbí this week náà tiẹ̀ ní láàrin this week the only thing yẹn ni pé
gbogbo yín lẹ mọ̀ nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ ńjọ́sí tí ẹ gbọ́ pé ọmọ mi kan àkọ́bí mi gangan tó wà nílé ọkọ kò yè rọ́mọ bí ọkọ ẹ̀ wá fún ẹlòmíì lóyún bàbá ọkọ ẹ̀ wá ránṣẹ́ wọn àjọ gbé o bàbá ọkọ ẹ̀ wá ránṣẹ́ pé ọmọ mi wá lọ síbẹ̀ ọmọ yẹn dẹ̀ lọ gbé omi gbóná ó dà lé ọmọ mi lórí pẹ̀lú bàbá ọkọ ẹ̀ ó lọ gbé omi tó ti hó tó fẹ́ fi tẹ̀bà wọn ò tún wọnú ilé ìtaná jókòó sí ẹnìkan wà bíi pé aṣòro gbèjà kan ní Ọlọ́run bóyá bí omi gbóná tán dà lé ọmọ mi yẹn lórí bóyá tán àbá dàjọ́ náà bóyá màlẹ́kà kan tọ́lọ́run rán kó jẹ́ kí ọlẹ̀ ọmọ sọ nínú ọmọ mi bóyá ìbá ti ràn so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ mi náà wá lọ́mọ láyé báyìí tó ti wà nílé ọkọ more than 25 years. ẹ dákun ìdùnnú wo ló tó láyé mi ìdùnnú wo ló tó kémi náà wá ti ṣe ọ̀rọ̀ sọ ìgbà tán ni wọ́n fẹ́ béèlì ọmọ yẹn ń jọ́ sí mo mọ ipa tí mo kó lórí kan padà béèlì ẹ̀ ní prison yard torí wọ́n wà ní prison for some months mo dẹ̀ wí pé tọ́bájọ́ ọmọ mi náà ní sáà ní ipa obìnrin ni ó misbehave gẹ́gẹ́ bí obìnrin nìyẹn ìsáà ní ipa ìdẹ̀lẹ̀ ní kókú sẹ́wọ̀n àjọrálìra láti gba béèlì ẹ̀ agbábílẹ ṣùgbọ́n ọmọ mi ò lọ́wọ́ lọ́mọ láyé sí ṣé mi ò ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń dá tí agbára wa ò lè gbé tó bá ń ṣiṣẹ́ tó ń rówó tó mọ ibi tó ń ná sí yẹ ara rẹ wò dákun torí Ọlọ́run yẹ ara rẹ wò kí ni mò ń ṣe tí ò yẹ kí n ṣe àwọn wo ni mò ń bá jà àwọn wo ni mò ń bínú sí ò yẹ kí n bínú sí àwọn wo ni wọ́n wà nípò kí n fowó mi tọ́ wọn tàbí kí n fowó mi dùn wọn nínú tí mi ò fi dùn nínú so many things ló lè ṣẹlẹ̀ now nínú gbogbo àwọn tó bá mi sọ̀rọ̀ kò sí ẹnìkan tó bá mi sọ̀rọ̀ àwọn tó bá mi sọ̀rọ̀ pọ̀ tí wọn ò sí lẹ́yìn ẹnikẹ́ni tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ mi ṣe sọ bó ṣe yẹ kó rí n ló jẹ́ kí n bẹ̀rẹ̀ láti sọ wípé mi kì í ṣe ọmọ Ifẹ̀ mi kì í ṣe ọmọ Ọ̀yọ́ kì í ṣe pé mo fi ń tàbùkù àwọn ìlú yẹn mi ì fi tàbùkù wọn rárá ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo máa bí Ọlọ́run bá ṣe ó possible kémi náà ṣe nǹkan mi kò rọrùn ṣùgbọ́n nínú mi ó right ni so irú nǹkan bẹ́ẹ̀ tí n bá ṣe èmi máa ń bẹ àwọn èèyàn tí n bá padà realize pé mistake ni máa ń bẹ àwọn èèyàn ẹni tó bá ti ń tẹ̀lé mi ti pẹ́ ẹ mọ iye ìgbà tí mo ti wá bẹ àwọn èèyàn bóyá ẹ má bínú mo gbà pé àṣìṣe ni gbogbo ẹni tí ó bá ti lè ṣe bẹ́ẹ̀ kì í sọmọ Yorùbá wàláì kì í sọmọ Yorùbá èèyàn mo wá list sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn bá mi sọ ọmọkùnrin kan wá wà tó bá mi sọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ tó bá mi sọ mo ráyè farabalẹ̀ díẹ̀ gbọ́ mo dẹ̀ ráyè fèsì mi ò kọjá sásìkò tí mò ń kánjú kọjá sásìkò mo fẹ́ fi ọ̀rọ̀ tó ń sọ hàn àti èsì tí èmi náà fún mo fẹ́ fi méjèèjì hàn yín ẹ dákun ẹ wò. nígbà tó yẹ sọ àwọn ará àtẹ̀lé àtàwọn akẹ́kọ̀ọ́ ó ti gbé owó jó fún náà ó gbé owó jó fún náà. a ti ń fọ rere rẹ̀ polongo rẹ̀ kó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ báyọ̀ ó ti dé o a ti fẹ́ máa ṣàfihàn rẹ̀ lórí ìkànnì o Ṣòkòtì TV eré oníṣe ta pàkọ́lé ẹ̀ ní eléwéjèwé ẹ wá wo bí wọ́n ṣe kóra wọn jọ tó ń tọ́ra wọn tó ń lọ́pọlọ fúnra wọn eléwéjèwé làwọn jọ máa wò lórí ìkànnì o Ṣòkòtì TV kọ́mẹ́dì ni ó kọjá bẹ́ẹ̀. By popular demand. Eré oníṣẹ́ta àpàkọ́lé ẹ̀ ní eléwéjèwé. Jàmbá tà fún jàmbára. Ó ti yá báyìí táwọn máa tẹ́ pẹpẹ rẹ̀ tẹ́ ó máa rí
wò káàkiri àgbáyé lórí ìkànnì yìí Sokoti TV YouTube channel eléwé ń jẹwé bí wọ́n ṣe ń gbéra wọn rìn gbéra wọn wọṣẹ́ mugun ọpọlọ bí wọ́n ṣe ń gbára wọn àwọn ọlọ́gbọ́n tó kóra wọn jọ tó ń fi sàpá jẹun omi toru ẹni wọn nù gbẹ̀yìn tíṣẹ́ bá lọ já ìjàjàkú akátá ló máa gbẹ̀yìn eré ṣùgbọ́n eléwé ń jẹwé ni o Sunday April 6 ọdún yìí ló ti ń trẹ́ndì lórí YouTube Sokoti TV kájọ máa wò kẹ́kọ̀ọ́ kọ́gbẹ́rẹ́ ní àríntàkìtì eléwé ń jẹwé àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. ẹ dákun ẹ gbọ́ ọ̀rọ̀ tí bọ́dà mi yẹn sọ. Àkọ́kọ́ mo kọ́ fẹ́ kọ̀ lọ́dún lórí airport ní láti promote Yorùbá culture. Mo ti máa ń fọ́lọ̀ tọ́nà Yorùbá town. Yorùbá ń fẹ́ láti pọ̀tà. Mo bìlí pé àwọn ọ̀rọ̀ wà tẹ̀síńkà tí mo fẹ́ pe attention yìí ṣe sí. Ṣé ẹ̀ gbọ́ mi sà? Ní ibi ìwúyè Aláàfin tí ó kọjá yẹn, arrangement ni pé ó yẹ kí gbogbo ọba ti dé. Aláàfin tó wá jẹ́ celebrant kò dé kó dẹ̀ wẹ̀ kó kí gbogbo wọn kọjá. ṣé ń gbọ́. Unfortunately, wọn ní òdì táàmù tí wọ́n expect pọ̀ ní máa dé. Bọ́ọ̀lù ṣe dé wọ́n bá láàfin lórí ìjókòó ní ọgbà láàfin kiri ní ọba tó yẹ kọ́ ní má lè gbà kí. Wọn ní kí sọ́tàn Sókótó tó ń bá sọ́tàn Sókótó sọ̀rọ̀. Ọ̀tọ̀ ara surprise bàbá náà gé ìgbà láàfin wọn kà lọ jókòó sórí àga. Bàbá bẹ̀ wọ ọba wọrí ìgbà tó bá wọrí dé ọba wọrí náà ìṣọba kékeré bó ṣe dé ó lọ kí gómìnà ó lọ kí Aláàfin lórí ìjókòó. Ká ní Aláàfin bá òní lórí ìjókòó ni ó yẹ k'Aláàfin lọ kí òní. Ìgbà tó di pé Aláàfin gbà ní situation yẹn bí ìgbà tí èèyàn ṣẹ̀ṣẹ̀ ń gbéyàwó ni ìyàwó ọ̀sẹ̀ kẹta ṣẹ̀ṣẹ̀ ń gbé lọ́jọ́ wedding wọn kọ́ ní ìmọ̀ ìdílé kí àwọn èèyàn káàkiri bí àgbò àwọn yìí lọ máa kí. Ìgbà tó ti lè jókòó yẹn tó wáyé pọ̀ ní lóde ó yẹ kọ́ ní lọ kí á sọ ọ̀kan ní ibi tí sọ́tàn wà síbi tí Aláàfin wà kò jágá kẹta sọ́ra wọn lọ. Ọ̀ ní rí Aláàfin lẹ̀ ó kàn kí sọ́tàn tábẹ̀ ló pa fún prógámù yẹn òní o kàtàrà kan tó ní lọ. Ẹ̀kejì ni tí Abíkókó sọ pé fún àjọ ní ó sọ̀rọ̀ prógámù lóríṣiríṣi. Ní àtẹ́ǹdì prógámù Olúbàdàn tá a ṣe láti ní Ìbàdàn tó Ìbàdàn náà bí èmi títí mo dàgbà jí. Ní ó sọ̀rọ̀ ní prógámù yẹn náà. Tí ò ní òní pé ó ti yẹ ká ti sáré pé gbogbo yẹn fún fọ́ọ̀tì Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ. A rí pé bàbá tó jẹ́ tù ní wọn àti ìgbà sọ̀rọ̀ Yorùbá kankan. Lẹ́yìn ọ̀rọ̀ báwọn ṣe jọba bí wọ́n ṣe jọba nìkan náà lọ sọ. Gbogbo ọ̀tá bá lè wọn àdàtì kankan bẹ̀. Wọ́n ṣe sùúrù yìí. So èmi bìlí pé oríṣi táwọn ó yẹ kí nǹkan ṣe àwọn sọ̀pọ̀tà wọn pé ìtàn ṣe máa àtàkì Aláàfin tó wáyé pé wọ́n fẹ́ àlàáfíà lóòótọ́. Torí ìgbà tí bàbá ológun dúdú àwọn sọ̀rọ̀ kan wọ́n ní Almaroof ó sọ̀rọ̀ kan tó dẹ̀ nígbà tí àwọn ààrẹ lájẹ àbáàtì nílé láti pè tó dẹ̀ ti ń bẹ̀rẹ̀ tó ń ṣí fìlà fọ́ ni. Lẹ́yìn ìyẹn lológun dúdú ṣe fídíò tó sọ pé ọba tó lọ gba sàtífíkẹ́ẹ̀tì ní sẹ́kírátì sọ́ba nìyẹn ṣẹ̀mọ̀ kò tí ì jẹ́ kó tó gbó kẹ́yìn náà wọ́n mọ̀ wò lọ́yọ̀ọ́ wọ́n dẹ̀ máa fi kọ́ra kó tiẹ̀ jẹ́ pé wọ́n rí ha. So àwọn tí wọ́n sọ pé àwọn sọ̀pọ̀tọ̀ ni òwe tá a bá wo pòṣíṣà Aláàfin wà nílẹ̀ Yorùbá wọ́n ṣe pòṣíṣà kékeré sà. Èso nìṣà tí ìbá ṣe pé ayé bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó di pé jáde tí wọ́n tún kíní yẹn tò Aláàfin nàmbà wà láti everybody ló mọ̀. Ọ̀rọ̀ yẹn tó dìpù gidi ni. Tẹ́ bá wo Adéorí Aláàfin Adéorí Alátìkú Adéorí Ọbàtálá ni tágbà látòrí Alúfọ́n kì í ṣàdéorí kékeré Aláàfin lò. And bí Aláàfin ṣe àzúmọ̀ nàmbà wà ọ̀rọ̀ tó rìnlẹ̀ ni nílẹ̀ Yorùbá fẹ́ fáwọn tó mọ̀ sànà fẹ́ pẹ̀yìn bàbá wa ṣùgbọ́n nílẹ̀ máa ṣe kó Oòduà Ọlọ́fin ní ọba tó Oòduà jẹ́ ń fẹ́. Wọn kò jọ ni. Ọlọ́fin ẹni jẹ́ Aláàfin lédè Yorùbá ọ̀fin ààfin kọ̀lọ̀fín ibi tó pamọ́ ká má wọn ọba tó bá ìpọ̀táǹtì sí láyé àtijọ́ ẹ̀mẹ́ta pẹ́ẹ́rẹ́ Aláàfin máa jáde lọ́dún. Sọ pé wọ́n ṣètò ìdùkọ́ Aláàfin tó sọ ọlá pòṣíṣàn Aláàfin pòṣíṣàn tó ìpọ̀táǹtì ni ìgbà tó di ayé bàbá Awólọ́wọ̀ tó di póṣèlú wọ̀ ó dẹ̀ lọ́mà ìgbà tá bàbá Awólọ́wọ̀ gbàgbà òṣèlú ẹ̀mọ̀ pẹ́ tí ó kọ̀ọ̀kan rí àti náà lọ́ba tó bá jẹ́ kó náà lọ́ àìtó because àwọn òde kàwé ńgbà yẹn kò jẹ́ ká mọ̀ pátá ti dọ́wọ́ àwọn olóṣèlú. So olókàjà aláwọ̀ Aláàfin kàwé wọ́n mọ̀ pé àwọn olóṣèlú lágbára wà kò sẹ́wọ́ àwọn ọmọ ìyẹn ló ṣe ká tètè máa yé wọn tó fi di pé Awólọ́wọ̀ jẹ́ ìyá Aláàfin gbà yẹn. So ètí mo fẹ́ sọ kókó ni pé
tẹ́ bá wo ẹjọ́ bá yusuf ajánàkú akéwì ẹlẹ́sìn sí àwíkọ̀ǹkọ̀ kẹ̀lẹ̀ nísìn sí ológun dúdú ẹnu àbùkù bá tún máa kan láàfin ọ̀nbí àkọ́kọ́ ní kó ti pọ̀ jù. ó gbàgbá láàfin fi wàásù àìdè jẹ máyégún tẹ́ bá wo èbú tí ológun dúdú wú aláàfin gbà yẹn tó ní òlò aláàfin gbà oúnjẹkújẹ nǹkan kan ṣe pé Àwùjalẹ̀ fi wàásù ìjọlọ́nà ọba ń jẹ̀bù kí ló dé tí wọ́n wú Àwùjalẹ̀. ṣùgbọ́n wọ́n pàdé convenient láti mú aláàfin bú wọn sípò ọlá afọ́badé yẹn nígbà yẹn àgbàlagbà bàbá dẹ̀ wọ̀ ní pé fáyìn ó kú ti respect wọn kò sì jùlọ lọ́jọ́ orí wọn lè fẹ́ bá òní kàkàǹgbà nínú òjò kí bàbá máa rí àtìlójú ní sọ́ọ̀tì yẹn ní sọ́ọ̀tì kan mọ́ fún àwọn aláàfin ọ̀bí àkọ́kọ́ ní ó ti pọ̀ jù kò dẹ̀ sí àwọn náà èmi tí mo sọ̀rọ̀ ìbọn ṣe tètè mi ní ṣe ilé ìgbóhùn tí wọ́n lọ́sọ̀ọ̀sọ̀ kì í ṣe yọ àdúgbò kílẹ̀ là ń fọ́lù sà. ẹ ṣe brọ́dà mi ojú òní tí kálukú wa máa ní different opinion lórí ọ̀rọ̀ yìí. ṣe rí nǹkan tó bẹ́tà tí gbogbo wa need láti ṣe ní ká gba àlàáfíà láàyè láàrin ara wa. kí mo ẹgbẹ́ ṣe ń rò ìlèmí náà ń rò wípé tí àwọn èèyàn kan bá ń sọ̀rọ̀ sí Aláàfin nífẹ̀ẹ́ àwọn tí Aláàfin náà ó sọ̀rọ̀ sí Ifẹ̀ láti Ọ̀yọ́. So automatically dẹ̀ ní asúnmọ́ra wa jura wa lọ oníkangun nìkangun. Ibi tí kálukú bá súnmọ́ tá a bá ti ń bìlífù tẹ́rí mo fẹ́ fa nǹkan kan yọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá. Ìlú báyìí ni mo ti wá ká máa dúrọ̀pù ẹ̀ díẹ̀ ká máa gbé ọmọ Yorùbá ni mí ká máa gbé lárugẹ. Ṣẹ́rí tí ọba ti di pé a bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ Yorùbá ni mí lárugẹ kò sí nǹkan kan tí ó ṣòro ṣe fún wa mọ́ nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn òmìnira ilẹ̀ Yorùbá yà ń wá kàn yìí kò ní torí pé majority ni ẹnu wa máa kó. Ṣẹ́rí ẹlòmíì nítorí ọ̀rọ̀ òṣèlú ọbaṣọba lásán kò ní tẹ̀lé right channel ó dẹ̀ mọ̀ pé right channel ni but because ó rí àwọn tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá. So ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́ bá mi sọ láàárọ̀ yìí inú mi dùn gan mo kàn fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ṣé mo lè lo ọ̀rọ̀ yìí lórí program. ẹ lè rí ọ̀rọ̀ fà. ẹ ṣe ṣẹ́rí brọ́dà mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ mo fẹ́ kí n fẹ́ kí n wá fà ẹ̀pọ́ọ̀tì yẹn mọ́ ká má wà pọ́ọ̀tì káàkiri mọ́ káàkiri mọ́ nǹkan tá a bá rí pé kò ó kù díẹ̀ káàtó wá lè sọ pé àkàndé lágbájá sọ yìí ó kù díẹ̀ káàtó ká mọ̀ máa kọ̀m̀pìà ẹ̀ mọ́ ẹlòmíì mọ́ ṣẹ́rí tí àárín Aláàfin àti Ọ̀ọ̀ni Ọbátòrò píṣọ̀ Yorùbá lágbára o. bẹ́ẹ̀ni mo kà sí. tí àárín Aláàfin àti Ọ̀ọ̀ni bá tòrò fún ọdún kan brọ́dà mi wà láì á fi ní progress ọdún mẹ́wàá táàrin wọn bá tòrò láàrin ọdún ẹyọ oró kan á fi ní progress láàrin ọdún mẹ́wàá because nítorí bá mú àwọn méjèèjì kí n sẹ́yìn nǹkan kan ẹ gbà pé nǹkan yẹn ti tẹ̀ wá lọ́wọ́. bó ṣe rí ẹ sọ́sọ́. ṣùgbọ́n gbọ́n mi sí omi ò tó yìí wọ́n ní òun lọ kọ́kọ́ sí èmi lọ́jọ́ ẹ̀ àwọn ní èmi mo kọ́kọ́ sí iwájú ẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn ó ń fa ìfàsẹ́yìn gan mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run sì jẹ́ kí gbogbo wa wà ní ayọ̀ àti àlàáfíà àti lẹ́mìí àti lè correct àwọn nǹkan kan so ká mọ̀ wá blame mọ́ ká kàn máa correct àwọn nǹkan tá a bá lè correct tó lè mú wa délẹ̀ lérí nìyẹn. Mo really appreciate you brother mi yóò ní tí pẹ̀lú ògùn Ọlọ́run ní ìnira ò ní bá yín láyé. Mo fẹ́ kí gbogbo wa ká jọ torí Ọlọ́run kí gbogbo wa sáà máa pàrọwà sí bí ọ̀rọ̀ yóò sì lòdò lọ mú mi ojú ìwé tí wà. So èmi tí mo sọ̀rọ̀ sá Federal Ministry of Education mo bá ṣiṣẹ́. So government worker so mo tí mo sọ ní kókó ni pé àwọn tí wọ́n sọ project yìí ṣe sọ̀rọ̀ ẹni tó jẹ́ kí n pè yín dúgbò ẹ̀mọ́ wò orí pẹ́yìn balance lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ bọ́ síbì kan ju dìkan lọ but láti fight the fourth balance lọ́jọ́ yẹn mo rò pé bàbá wọ̀ ní ìgbà kan dé yẹn tó ti jẹ́ fáwọn náà dé last ó yẹ ká ṣí Aláàfin lórí ìjókòó iṣẹ́
ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n ń di ọlọ́fà lọ́fà. Ọọ̀ni ló kọ́kọ́ dé Ọọ̀ni síjú adé táìmù tí àwọn àtàláàfin sì ń jà ní. Aláàfin wá dé láti. Aláàfin ṣe dé ní Ọ̀fà lọ́jọ́ yẹn fẹ́ bá wo fídíò yẹn yíyá ó ti lé 10 years. Aláàfin lọ sọ́dọ̀ ni. Bọ́ọ̀ni ṣe rí Aláàfin bọ̀ Ọọ̀ni síjú adé àwọn náà gbé àdìdì lórí àga. Wọ́n dẹ̀ lọ tìmọ́lá wọ́n dẹ̀ tìmọ́ra wọn ní occasion yẹn. Bó ṣe kó nìyẹn. So lórí ọjọ́ ọjọ́ ó jẹ́ pàmò irun ògùn gbà yẹn at least wọ́n pamọ́ra lójú àgbègbè látọ̀ ní náà dé kò yẹ kọ́ onítọ̀ ní fi ń kí sọ́tàn tí wọ́n bá sọ́tàn yìí kára trust kádẹ́ ìkúra náà rí nínú aláàfin fún bẹ́ẹ̀ yẹn tòmí àárín yẹn náà ó yẹ káwọn èèyàn yẹn náà. Ẹ̀sùn dàgbà wọn bẹ́ẹ̀ láti ṣe àtúnṣe ojú òní tiwa ọlọ́run àwọn àdìsá. Àmì sọ ẹ̀sùn dàgbà ẹ̀sùn o. Ẹ̀yin èèyàn mo rò pé ọ̀rọ̀ yìí lẹ gbọ́ yẹn tẹ́ bá digest ọ̀rọ̀ yìí dáadáa tí kì bá ṣe blame bẹ̀lẹ̀ fẹ́ mú tẹ́ bá lè rò láròjinlẹ̀ a rí wípé àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan wà tá a kọ́ nínú ọ̀rọ̀ brọ́dà mi yìí gan bó tilẹ̀ jẹ́ pé nínú ìdásọ̀rọ̀ rẹ̀ ó hàn bí ẹni pé lójú àwọn èèyàn míì wọ́n máa rí i pé ó ń gbìjà Aláàfin against Ọọ̀ni ṣùgbọ́n mi ò rí bẹ́ẹ̀ rárá naturality mi yẹn ni ló fà á tèmi ò ṣe rí bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ṣe rí lénìí ṣe rí ẹ wo explanation rẹ̀ ẹ wá wo ibi tó hẹ́ndì ọ̀rọ̀ yẹn sí pé àwọn bàbá wa gan tí a mọ̀ páàrin wọn ògún rárá tó dá gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ dùn ní níjọ́ tí wọ́n ríra wọn ní ibì kan ní occasion bàbá wa Aláàfin ń lọ bá bàbá wa Ọọ̀ni níbi tí wọ́n jókòó sí bí bàbá wa Ọọ̀ni wá ṣe rí pé Aláàfin ń bọ̀ wá kí àwọn náà wá dìde nàró wọ́n wá jọ embrace ara wọn ìjọ yẹn ló yẹ kí gbogbo inú ọmọ Yorùbá ó ti túká ìjọ yẹn ló yẹ kó ti túká pé ọ̀dà kí là ń fẹ́ ọ̀dà náà ọ̀rọ̀ ẹnìkan ní ọba gbogbo wa sáàfì fún wọn sálárì ni responsibility látọ̀ ń ra bọ̀ wọ́n lọ́rùn lóòótọ́ bí ọ̀tọ̀ ọ̀rọ̀ bá délẹ̀ ó yẹ ká sọ ẹ rí i pé n tẹ́ gbọ́ lẹ́nu mi yẹn mi ò sọ jáde rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀mi lè tún ṣe wò yẹn mo tó lè rọ́ǹgì lọ́dọ̀ yẹn kan pé ok ẹ jẹ́ ká wò pé àpèrè baba ńlá baba wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ẹ̀yìn yẹn má bínú àwọn NEPA náà ṣe bí wọ́n ṣe ṣe ká tó lọ tán sódè lọ tàn jẹrẹtọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ èmi nígbàgbọ́ wípé tó bá jẹ́ wípé àpèrè baba ńlá baba wa tí gbogbo wa dẹ̀ gbà bẹ́ẹ̀ pé baba ńlá wa ní Odùduwà ẹnikẹ́ni tó bá rí kó jókòó sí orí àpèrè yẹn ọwọ́ bàbá yẹn ló yẹ ká fi wọ́ tínkẹ̀ tèmi nìyẹn mo ti ráwọn èèyàn tó bá mi jiyàn náà wọ́n á pè mí tàjọ ń sọ̀rọ̀ tó pé mo wá sọ fún ẹ pé àìjọ torí Ọlọ́run mi ì fẹ́ ká jà ẹ jẹ́ ká dákẹ́ ń bí ọ̀rọ̀ yìí tí mo kọ́ọ̀tì so nítorí pé mi ò fẹ́ kán tó ní ẹnu Sokoti láti gbọ́ báyìí pé Sokoti tó ń bẹ̀bẹ̀ pé kíkálukú wá fọwọ́sowọ́pọ̀ ká calm down Sokoti náà ló tún sọ báyìí bẹ́ẹ̀ mi ṣe rí yẹn ó possible kí wọ́n máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá gbégbé méjèèjì náà sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó yẹ ká kọ́gbọ́n pé bàbá tí gbogbo wa gbà pé òun ni ó ṣẹ̀ wá sílẹ̀ tá a gbà pé òun ni bàbá ńlá bàbá wa ok ẹ dákun tá a bá ń sọ ilé yìí kí ni káwọn ọba lúfẹ̀ẹ́ ṣe ẹ dákun kí ni káwọn ọba lúfẹ̀ẹ́ ṣe ntọ́ bá lè mú àwọn ọba lúfẹ̀ẹ́ gbà fọ́lọ́hun nítorí pé gbogbo ìtàn tá a gbọ́ tó sì dájú táàrí kankan tó takò ni pé bàbá wa Odùduwà ó bá àwọn yẹn ní ìlú Ifẹ̀ ni tó bá wá bá wọn yẹn lù Ifẹ̀ táwọn dẹ̀ gbà gẹ́gẹ́ bí aṣíwájú bóyá ìmọ̀ náà rí lára ẹ̀ ni o bóyá
ọ̀la náà rí lára ẹ̀ ni o bóyá kan náà rí lára ẹ̀ ni o tí wọ́n dẹ̀ fi gbà láti concede àgbà fún kí làwa yòókù fẹ́ para wa fún ẹ dákun kí la fẹ́ para wa fún kí la fẹ́ para wa fún lọ́mọdé àwọn ọ̀nà ń jà ń sìn wọ́n ní majority lẹ́yìn o tí ọmọ sọ pé bódùdú àbá wọn bẹ́ẹ̀ tó tọ́ ni wọ́n ní majority lẹ́yìn o bó àwọn yẹn ò jà mọ́ wọn à pariwo wọ́n gbà fún Odùduwà wọ́n gbà pé àwọn làwọn pàtàkì ẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ mọ pàtàkì ẹ̀ lọ láéláé ni ìwọ kan wá fẹ́ para rẹ̀ kí ló fẹ́ para ẹ̀ fún ṣé tí ọba tán bá wá ní òkè o lónìí o Aláàfin Ọ̀yọ́ òun lọ́ba gbogbo ilẹ̀ Yorùbá ṣé wọ́n ní sálárì tí wọ́n mọ̀ fún ọ ni ṣé wọ́n fún ọ ní sálárì ni àbí òkè o Ọọ̀ni lọ gbọ́ láti òní lọ ẹ̀dùnkọ̀ gbọ́dọ̀ sọ kankan mọ́ Ọọ̀ni ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá ṣé wọ́n fún ọ ní sálárì ni ṣé wọ́n fún ọ ní sálárì ni torí ìmọ̀ tí ń bà ọ̀nù jẹ́ lórí àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ kí n tó ń rùn ó tán lẹ̀ àwa lálẹ́ jẹ́ kí n tó ń rùn ó tán lẹ̀ torí ẹ̀ ní gbọ́ lẹ́nu Aláàfin kó bú Ọọ̀ni ẹ̀ ní gbọ́ látẹnu Ọọ̀ni kó bú Aláàfin nígbà táwọn èèyàn ṣe Ràṣídì wọ́n ṣe Ràṣídì náà Ràṣídì ni ò níran ìran gidi kọ́ ló ti jáde kò sẹ́ ẹ̀ mọ iye ìgbésẹ̀ tí Ràṣídì elétekéte wèrè yìí tó gbé lórí àti fi orí Aláàfin gbá ti Ọọ̀ni ẹ mọ iye ìgbésẹ̀ tó gbé ẹ mọ iye ìgbésẹ̀ tó gbé ẹnìkan sọ̀rọ̀ kan fún mi mo kàn fẹ́ mú wá sí mi lè rántí ẹni tó sọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ yẹn náà máa wà lórí aago mi bọ̀ tí mi lè rántí mọ́ mo ń tí ẹni yẹn sọ wà very very important nínú àwọn nǹkan tó sọ fún mi ó ní ọdún tí bàbá wa Ọ̀nìrìṣà yìí tí wọ́n wá kí bàbá wa Aláàfin lọ́yọ̀ọ́ ó sọ bí inú bàbá wa Aláàfin ṣe dọ̀tó àwa tá a lè rí náà nínú lórí ayélujára àwa náà rí bínú wọn ṣe dọ̀tó èyí tó wá sọ tó dùn mọ́ mi lójú ni pé ó ní onílù kan ó wá fìlù bú Ọọ̀ni ó ní kí n lọ wá kinní yẹn mo mọ̀ pé nǹkan máa ní lọ́wọ́ ó ní ẹni yẹn wá fìlù bú Ọọ̀ni ní bàbá wa dáwọn dúró pé ìlú òsì wo ló ń lù yẹn ó ṣe máa bú Ọọ̀ni pé wọ́n sọ lójú gbogbo èèyàn bẹ́ẹ̀ ni pé bàbá wa Aláàfin sọ lójú gbogbo èèyàn bẹ́ẹ̀ ni pé irú ìlú aláàdáwo ni wọ́n ń lù tó ń bú Aláàfin tó ń bú Ọọ̀ni wọ́n dẹ̀ sọ lójú gbogbo èèyàn ṣe mọ̀ pé irú ẹni yẹn wọ́n ti kí wọlé nìyẹn kò tó Aláàfin ò tún ní wábẹ̀ yẹn Ọọ̀ni ò tún ní wábẹ̀ yẹn mọ́ kò tó pé gbogbo àwọn míì gan àwọn yòókù ẹ̀ gan wọn nílè lúrú ẹ̀ mọ́ torí wọ́n mọ̀ pé ẹni tó lù ú jọ sí àbùkù ló kàn. ẹ̀yin èèyàn ẹ ṣe jẹ́ àmọ́ wá kó jẹ́ ìtàn tó bá dáa tó mú rẹ̀ pọ̀ wá láàmà pa ẹ má jẹ́ apá ìtàn tí ó sọ wá di èèyàn kéèyàn ẹ má jẹ́ apá ìtàn tí ó sọ wá di wèrè ẹ má jẹ́ apá ìtàn tí ó sọ wá di ọ̀tá ara wa finally mo wá fẹ́ sọ kínní kan ẹskísà tó bá jẹ́ pé tí kálukú wa máa fi sọ pé ìlú mi ọmọ Ìbàdàn ni mí ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ Ifẹ̀ ni mí ọmọ Mọdákẹ́kẹ́ ni mí ọmọ kìnìkan ni mí tó bá jẹ́ pé tá a fi ń sọ yẹn tó bá jẹ́ wípé ọmọ Yorùbá ni mí là ń sọ gbogbo rándanràndan tí wà nílẹ̀ yóò ní sí mà. There are ways tá a fi máa sì sọ pé ọmọ Yorùbá yìí ni mí òkè aláyẹyẹ kan tá à ń ṣe ìgbà àwọn máa ń ṣe Òkè Ìbàdàn nìbàdàn gbogbo ayé ló dẹ̀ mọ̀ pé àmọ́ à ń ṣe ọdún Àbọ̀kẹ́ now gbogbo ìlú míì lè wá bá wa ṣe à ń ṣe nǹkan tó jẹ́ tìlú tiwa nìyẹn bí a ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni bàbá wa Ọọ̀ni ń ṣe lọ́dún tá a máa lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni bàbá wa Aláàfin máa ń ṣe tí gbogbo Yorùbá máa lọ
tí ò ní sí pé ìlú báyìí ní ìlú tèmi. Ṣé ẹni tá a bá lè máa yọ ọ̀rọ̀ ìlú mi kúrò díẹ̀ tó jẹ́ wípé àṣà àti ìṣe ìlú yẹn la kàn fi hàn táwọn èèyàn rẹ̀ ń parapọ̀ wá bá wa sí. Ó mọ̀ máa dáa o. Kí ló dùn tó kí n sọ pé ọmọ Yorùbá ni mí kí n má sọ nǹkan kan mí lẹ́yìn ẹ̀. Ẹ dákun, ọmọ Yorùbá wo nínú rẹ̀ ò ní dùn sí mi bóyá wọ́n ń bá mi jà mí kan èrò pọ̀ mbẹ́ mo tó wá sọ pé ọmọ Ìbàdàn ni mí kí nìyẹn ní ṣe dákun só lè yọ mí níbi tí mo wọ̀ yẹn. Bó kí n sọ pé ọmọ Yorùbá ni mí kì í ṣe Ìbàdàn nìkan ni ó gbìjà mi, gbogbo tí jẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n ti gbìjà mi. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ á ronú, ẹ jẹ́ ká ṣe nǹkan tí ó mú ìrẹ́pọ̀ wá. Ní tó fẹ́ kí fídíò eléyìí ó gùn, ibi ni màá tún fi àdàgbà ètò ọ̀rọ̀ sí. Bó tilẹ̀ jẹ́ pé ń kọ̀ntínú láti máa polówó ìrẹ́pọ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni ni. Ẹni tó bá wá ń dùn, ẹni tí ìrẹ́pọ̀ wọn bá dùn tàbí tí ìrẹ́pọ̀ wọn ò ní jí ó soríire, wàjẹ́ pé orí ibú lọ́yàn látọ̀run kọ́ lọ máa rí sí orí ibú rẹ̀. Ìwọ tó bá ti jẹ́ pé t'Aláàfin àti Ọọ̀ni bá rẹ́ orí burúkú ló jẹ́ fún ọ, so be it, máa borí burúkú ẹ̀ lọ káàkiri. T'Aláàfin àti Ọọ̀ni bá rẹ́, ẹ lọ kan tí mò ń sọ yìí sílẹ̀, láàrin ọdún kan t'Aláàfin àti Ọọ̀ni bá rẹ́ pẹ̀lú àwọn ọba alálùbáríkà kan tí mo mọ̀ káàkiri bíi bàbá Olúgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fi bàbá Olúgbọ́n dárúkọ àwọn ọba tó ń ṣe dáadáa. Tí àárín Ọọ̀ni àti bàbá wa Aláàfin tó bá gún láàrin ọdún kan, a rí progress 20 years láàrin ọdún kan yẹn. Ọmọ Yorùbá ò rí progress 20 years. Táàrin wọn bá gún lónìí, èyí tá à ń sọ pé a fẹ́ dá dúró yìí, ìjọba ọ̀la ti sí òkè ẹja fún ọ ní autonomy, bá àbá tẹ̀ wá lè fún ọ ní autonomy, ẹ jẹ́ ká regionalize country. Wọn láwọn fẹ́ regional, ẹja fún ọ regional. Táàrin wọn bá gún lónìí, Ọlọ́run Lédùmarè ń gbọ́. Tí àárín àwọn méjèèjì bá gún, so tọ́bọ̀ wá jẹ́ pọ̀ máa kọ Yorùbá ni ó tí ì bá aṣọ máa lè Yorùbá. Ṣé kí ìmọ̀ wa ṣọ̀kan ká ní òmìnira nílẹ̀ Yorùbá, òun ni ó ṣe ó láǹfààní ni àbí kí Aláàfin àti Ọọ̀ni máa jà lọ? Bá mi kọ sí kọ́mẹ́ǹtì èyí tó bá máa ṣe é láǹfààní jù nú ẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa pé Yorùbá ni mí. Mi ì sọ pé ká má sọ̀rọ̀ ìlú wa náà, bọ̀ ó lójú ibi tá a ti lè sọ̀rọ̀ ìlú wa pé ọmọ ìlú báyìí ni mí. Ẹ jẹ́ kọ́rọ̀ ó dé ibi tá a ti lè sọ ká tó máa sọ, ká má máa gbé ọmọ ìlú báyìí ni mí gorí every other person. Ọmọ Yorùbá ni mí, ó ti tó, ó ti fìfẹ́ hàn anybody láti pè rẹ̀ lọ́mọ Yorùbá. So ẹ̀yin ọmọ Yorùbá, ojú òní tiwa, àní fojú sunkún ara wa. Mo wá bẹ̀ ẹ jẹ́ kí n pe bàbá Olúgbọ́n yìí nìkan ni mo fẹ́ pè báyìí. Gbogbo òrìn tí ẹ wà rìn bàbá Olúgbọ́n, gbogbo òrìn tí ẹ rìn láyé, gbogbo àwọn tẹ́ ẹ bá ké sí, gbogbo àwọn tẹ́ ẹ bá pè, tí àárín àwọn ọba méjèèjì yóò fi jọ, mo mọ̀ pé ẹ wà á já ìgan. Ọlọ́run dẹ̀ pọ́n yín lé, kò sí tẹ́lọ̀wọ̀n fún yín. Ẹ kàwé, ẹ lówó, ẹ tó ní ọlá lára. Tẹ́ bá rí ọba míì àbí ẹwúrú kí ló ń porúkọ ẹ̀, Sultan Ìwó, abẹ́rẹ́ Sultan Ìwó, òun kàn ń gbẹ sí tiẹ̀ ni. Àwọ̀ lásán lẹ rí, kírímù nílò, ó sì ń lo kírímù dọ́là. Bàbá Olúgbọ́n, ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín, mo gbé iṣẹ́ ilé yín lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi pé àwọn ọba tí ẹ mọ̀ pé ẹ lè jọ ṣiṣẹ́ yẹn, kẹ́ ẹ wá àwọn èèyàn, àwọn hú èṣù nílẹ̀ Yorùbá. Ẹ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ṣe rí ejò ṣe é fi sórí òwúlé sùn torí òun ọbẹ̀ yóò lẹ́gọ̀ọ́ mọ́bi tó wà ní.
kò ní attack. Iná ò ṣeé fi sórí òrùlé sùn rárá. Bẹ́ẹ̀ bá lo ọdún 8 níbi tẹ́ wà yẹn, ibi tẹ́ ń padà bọ̀ náà lè rí. Ẹ tún bẹ̀ sí o. This is the time for you to tún bẹ̀ sí. Ọlọ́run ní ìwà rẹ̀ wà pẹ̀lú wa. Ẹ̀yẹ mi, kò ní jù báyìí lọ. Very, very, very soon. Ẹ tó máa rí ọwọ́ mi lórí bí ìrẹ́pọ̀ ṣe wáyé láàrin Aláàfin àti Ọọ̀ni. Ẹ̀yin èèyàn mi kí n tó máa lọ. Ìrànlọ́wọ́ kan tẹ́ ẹ lè ṣe fèmí náà. Ó ní pé ẹ lọ rè bá mi wo Eléwé ń Jewé ní orí Sokoti TV. Ẹ lọ bá mi wo lórí YouTube. A ti rìlíìsì first episode. Second episode ó jáde ní Saturday ọ̀la òde ní second episode ó jáde. Ọ̀la on the 12th ló máa jáde. So ẹ bá mi wò ó. Ẹ ti ẹ wo pé ọmọ yẹn bá ti ẹ wo nǹkan kan á wò pé ó fẹ́ ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá. Ẹ wò yẹn mọ́ mi lára. Ẹ bá mi wò, kẹ́ bá mi wò náà ni mo sì lè rówó lórí ẹ̀ torí owó iyebíye ni mo fi ṣe. Tẹ́yìn náà bá rí àwọn èèyàn tó wà ńbẹ̀ yẹn, ẹ wò wípé irú at least a ṣe fíìmù yẹn fún odidi ọ̀sẹ̀ 3. Owó tí màá fi táìtì irú àwọn tẹ́ ẹ rí yẹn mọ́lẹ̀ fún odidi ọ̀sẹ̀ 3. Ẹ dákun. Tí màá fi táìtì wọn mọ́lẹ̀, ó yẹ kẹ́yìn náà mọ̀ pé owó ló máa jẹ́. Gbogbo àwọn star artists tó wà náà yẹn and actresses yẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín. Ẹ bá mi wo Eléwé ń Jewé ojú òní tì yín. Kò ní jù báyìí lọ́rọ̀ tẹ̀ yìí. Mo kí gbogbo wa pé ojú ọ̀fẹ́ rà pọ̀.